bàbá sọ ẹ̀ yà wà á bí ìwọ mo dẹ̀ ẹ̀rọ ojúmọ́ mi kí ló ṣe é. gba tí èsì pẹ́ ìṣẹ̀ṣẹ̀ ń wọlé. ṣe ibi báyìí ni máa pààkì sí ni kò yẹ kó mọ̀ pé fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀. bóyá àfẹnú yín ni pé ká páàkì síbi tọkọ mi ò gbà wọlé. Anyway, ọmọkùnrin tó wá sí ìbànújọ́ sí tó ń pè lákẹ́jù yẹn. èwo ní jẹ́ bẹ́ẹ̀. ìtú ọ̀pẹ̀lẹ̀ lu ra ń bí ìbànújọ́ yẹn. ẹ mọ̀ pé lù mí jọ sí. tó bá wá sí ìbàyẹ̀ tó bá bèrè ní ṣí gate fún jẹ́ kó wọlé. kò ní wọ bí mọ́ mi ò lè sọ tí n bá fi sẹ́lẹ̀ tí n sì ní ìmọ̀ o kò ní wọ ìhà yín mọ́. fún kí ni. wọ́n sọ fún pé sáàlà rò lèmi náà pé mi ò gbádùn. ọ̀rọ̀ gba ìwé pé mi ni mo ní ọgbà mi ṣá. ẹ lè jẹ́ ìlẹ̀ níbí àmẹ́mi yẹn ọwọ́ mi lọ́wọ́ bọ́bá ti wá sí nǹkan tó bá bá pàdé ni tó bá bá ti yá àjọra pàdé ara mi lè rọlẹ̀ àmọ́ tó bá bá ti máníjà pàdé wèrè orí mi ò jẹun gòkè ni ẹ sọ fún tó bá jẹ́ pé wèrè yaba apá òsì ó sì ṣe é wò kò yé yín bọ́bá jẹ́ wèrè táwọn aládùn à ń tọ́jú ó sì ṣe é wò ṣé ẹ rí wèrè tó bá ti sọdá sáró ẹ mọ̀ pé wèrè gidi ni ẹ ṣáà sọ fún símbù jù bẹ́ẹ̀ lọ. bàbá burúkú yìí lè máa ṣí gate fún bọ̀bọ̀ yìí níjọ́ tó bá wá síbí o because ó possible kí ọ̀pọ̀ èrò oníkùú àdàkọ ló ń bọ̀ ń bí báyìí. dúnà ẹni sùn mí ìní ló ti ń ké gbọ́mọ ẹ̀ ilé rí jẹ. hello Akajo. Yes, Akejo on the line. Ṣẹ́gun wo nìyẹn? Okay. Mo ṣe sọ jí ni kí ló ń happen? Ọba má jà ṣe yẹn. Ìjà la fi bẹ̀rẹ̀ ọba jẹ́ ká fi jà parí ẹ̀ ni. Irọ́ o jẹ́ kí kóòtù decide now. O ní láti máa bẹ́ẹ̀gì sí yẹn pé wọ́n lè bẹ̀bẹ̀. Ọmọ fi báàgì ńlẹ̀ àní o jẹ́ kí kóòtù decide. Kò wá jẹ́ kémi rí ọmọ tí ò ń ṣe ọmọ ẹ̀bọ́ yìí máa gbé fún ẹ tọ́dẹ̀ máa wèmí bá bẹ́ẹ̀ tọ́ ní gbọ́ ọmọ fún mi. Ó bá jẹ́ ká ní sùúrù díjọ́ náà. Ìyẹn ní kò mẹ̀bẹ́ bẹ́ẹ̀ tó báyìí. Ok, kò sí problem ṣá. Ok, o mọ ọkọ tó ṣẹlẹ̀ ń sìn. Ìwọ ní ìdánmọ̀ àbí? Ok now. Ìwọ gbé 5 million naira wá. Èmi á gbọ́ ọmọ fún ẹ. Èwo wá ní 5 million pọ̀ jù ní. Kí ni? 500 kí ni? 1000 owó kí ni? Ọmọ ojú ọ̀rọ̀ ládìí ló pè mí ni. Jọ get out. Bọ̀bọ̀ Ṣẹ́gun yìí ni ó lóun ní ìdí ọmọ mo ní kó gbé 5 million naira wá èmi á gbọ́mọ fóun èmi á gbowó àwa lè máa ṣe yọ̀tọ̀ mi wá lọ ló bá ní rárá o ó ní 500,000 ló máa san. 500,000 owó kí nìyẹn. kò yé mi o. ayé ìyá aláya ò ní dábì tó wà. ìpè apá yẹ. ṣé mo kí mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ pé ó ní nǹkan nídìí tó fi ń wá ọmọdé yìí ló ń fi fóun lé oúnjẹ everything kò ṣe dúró de court settlement mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ pé ó lè jẹ́ àìsèkì ọmọdé yìí ní the manner ló tó fi ń ṣọmọ. èmi gangan náà ṣe wake up ni yẹ mo ṣe understand ni ẹ máa tún máa ṣẹlẹ̀ ń sìn ó pè mí gangan sìn kọ́mọ mi gangan kémi gangan máa láìsí kí ẹ èyí tó ń fi lo yẹn tó ń ṣe yọ̀tọ̀ mi tó kàn ń dáwó ná tí ò jẹ́ káwa gbádùn tèmi gangan bá gbọ́mọ mi sìn tí mo bá ń láìsí kí ẹ fàájì bẹ̀rẹ̀ nìyẹn èmi á máa gbádùn ẹ̀yin gan máa ṣe kí ni ẹ máa fine ṣíṣe kù ó ti yé yín kọ́tà decide èmi á gbọ́mọ màá dẹ̀ máa dá lo àìsíkì ọmọ mi fúnra mi ẹ̀yin náà dẹ̀ máa ṣe kí ni ẹ máa ṣe yọ̀tọ̀ mi nítorí dẹ̀ yé èèyàn mi ẹ̀ ká máa ṣe fàájì èèyàn mi. wàláì tàláì tó bá wìn ọmọ yẹn tó ń kọ̀tù tọmọ yẹn gbọ́dọ̀ ẹ̀ wàá tó máa kárí ọlọ́run. ìràwọ̀ lọ́mọ tèmi ọlọ́run ọba mi tó ti mọ ìràwọ̀ ní star lọ́mọ olúwa ẹ má wọrí ẹjẹ́ àṣẹ fàájì wa òun lólófo problem tiẹ̀ nìyẹn. Ṣẹ́gun ẹ disappoint me so ẹ lọ pe bọ́ọ̀ yẹn
okay any confidence in me because if any confidence in me any take over case from my hand but why tell my local boy yẹn. ọtí o ẹ kọ kò kí n ṣe pé wàá mọ ní confidence nínú yín ẹ̀yin náà wo first year wa ó dàbí gbàtẹ́ pé ẹjọ́ ẹ̀ ti fẹ́ fífọ̀ ọ̀bọ yẹn mo ò dẹ̀ fẹ́ nǹkan tí ọmọ máa fi bọ́ sọ́wọ́ ẹ̀ tán tí màmá fi owó bẹ̀ tí ò ní fẹ́ listen sí mi ìdí tí mo fi pè é nìyẹn. Sasha, then surprise me more and more. Ẹ ló ń pè ẹ fẹ́ pé tẹ bá fún lówó ó tún máa padà gba mọ́ ni. So first hearing lásán lẹ́yìn tí ń decide ẹ bá dẹ̀ dúró kí judge give judgement kẹ́ tó máa decide now. Ẹ wá lọ ń pè. Okay. I'm sorry. Ẹ má bínú. It's alright. But so they can find last one. Ẹ má pè bọ̀bọ̀ yẹn mọ́. Then tó bá pè yín, ẹ má dá lóhùn, ẹ ignore ẹ. In fact, from now on, any call tó bá wọlé yín, ẹ má gbé mọ́. Somebody else should pick it. Because our colleague nílé ìlú yẹn kàn fi implicate yín o. Please. Ẹ ti mọ̀ mi. My dad surprise no case. Jerry, after the court case, àwa jọ sọ̀rọ̀. Ṣé máa wọlé má ṣe wàrà ọkùnrin ẹ̀ ṣàmà. It's problem. It's problem. It's alright. Kó já sí rọrùn kó já sọ pé o. Kó já sí rọrùn kó já sọ pé. Ọ̀rọ̀ ìgbésí ayé mi. Kó já sí rọrùn kó já sọ pé. Ọ̀rọ̀ ìgbésí ayé mi. Kó já sí rọrùn kó já sọ pé. Ọ̀rọ̀ ìgbésí ayé mi. Kó já sí rọrùn. Olúwa mi, inú mi ò bá dùn tí ẹ bá lè gbà mí láàyè láti pe àwọn ẹlẹ́rìí méjì ọ̀tọ̀ọ̀tọ̀ kún àwọn tí ó ti sọ̀rọ̀ tẹ́lẹ̀ tó máa fi hàn gbangba pé arákùnrin Akẹ́jù yìí kì í ṣe ẹni tí ó yẹ kí a fi ọmọ fún ní àsìkò. Yes, go ahead. Èmi ni arábìnrin Tọ́lá Adéoyè.